Ọọ̀ni Ilé Ifẹ̀ ti gbóríyìn fún Tinubu látàrí bó ṣe mú àdínkù bá kòbá ó le tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ẹ má ì tí ì sùn gbàgbé nínú ilé yín o, ẹ padà sẹ́nuwé yín. ASUU ti ìpínlẹ̀ Kaduna ni wọ́n ké sí àwọn ọmọléèwé pé àwọn ti so ìyanṣẹ́lódì, àwọn ti so rọ̀. Wọ́n yí àtàwọn míì láàmọ̀mọ́ fún wa. Kí n tó wá mọ́ ọ lọ, Adeleke ti ṣèbúra fún àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tó jẹ́ kánsílọ̀ agbègbè lẹ́bí wọ́n ṣe mú ìwé ẹ̀rí wọn dání wípé a ti yege a sì ti wọlé. Ẹ jẹ́ wá mọ́ mú wá fún wa lọ́rí kíniwí àwọn kókó tó súyọ nínú ìwé ìròyìn ilẹ̀ wa. Nínú ìwé ìròyìn Punch ní ojú ọkọ̀ mọ́ mú wa o. Ọba aládé ní tilẹ̀ Ifẹ̀ tó jẹ́ olórí aládé tilẹ̀ Yorùbá pátápátá Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì òun ló ti gbóríyìn fún ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu látàrí bó ṣe mú àdínkù dé bá ilé koko tó lọ lórí ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ọba aládé ọ̀hún ló sọ yanya wípé tá a bá wo bí ìfagagbága ṣe ń lọ láàrin ọjà àgbáláyé lórílẹ̀-èdè àgbáláyé onítẹ̀bá rí pé ó ti dà pé àdínkù ti bá líle koko tí ọ̀tọ̀rọ̀ ajé tó le koko. Ó ń sọ̀rọ̀ ọ̀hún níbi ètò kan tó gbé kalẹ̀ èyí ni láàrin ètò tó ní ṣe pẹ̀lú ìdúnàdúrà láti orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Kazakhstan léyìí tí wọ́n ní ṣe èyí tí wọ́n pe ìpàdé ọ̀hún ní ìlú Àbújá. Nígbà tó ń sọ̀rọ̀ oníkànmáwò wọ́n rí wípé bí ọrọ̀ ajé ṣe le kókókó ló ti wálẹ̀ díẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́ka ètò ọrọ̀ ajé. Oníkágbóríyìn fún ààrẹ Tinubu ó ní láti nǹkan bíi 20 ọdún sẹ́yìn làwọn nǹkan yìí ti le kókó ṣùgbọ́n tó dáyé pé ó ti mú dé àkùdé bá líle kókó ọ̀hún tó sì ti ń padà sẹ́yìn díẹ̀. Ẹ jẹ́ ká rè fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ní ó padà sí nígbà tí orílẹ̀-èdè yìí àti ilẹ̀ Kazakhstan tí wọ́n bá ṣe tán láti dòwò pọ̀ lórí ọrọ̀ ajé. Inú ìwé ìròyìn Guardian ni mo wà níbí tí a ti rí àjọ Serap èyí ni àjọ tó ń rí síbi ètò ìdúnàdúrà àti ọrọ̀ ajé ní ilẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń lo ọrọ̀ ajé àti ìfowópamọ́ èyí ni Serap èyí ni social economic rights activist tí wọ́n lórí ni wọ́n ké gbàjarè lórí bí àwọn báǹkì àpapọ̀ yìí ní báǹkì ilẹ̀ yìí CBN ni wọ́n wọ́ CBN lọ ilé ẹjọ́ o látàrí bó ṣe kéde owó tí wọ́n máa já lórí káàdì yìí tá a fi ń pọ owó jáde lẹ́nu ẹ̀rọ látàrí pé bó ṣe ní ẹnìkọ̀ọ̀kan tó bá ti ń gba owó lẹ́nu ẹ̀rọ rẹ̀ tó bá ti ń gba owó tó tó 20,000 ni wọ́n máa já 100 náírà yàtọ̀ sówó tí wọ́n tún máa já tó jówó ATM ọ̀hún tó jẹ́ iye tí báǹkì yóò máa yọ. Oníṣùgbọ́n lẹ́yìn tó bá tún jẹ́ pé báǹkì ibòmíì lọ́lọ́ fi ATM rẹ̀ gbà ó ní yóò máa san ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí 40 àti 20 ẹgbẹ̀rún. Ìdájọ́ Serap yìí bá wọ́ báǹkì àpapọ̀ lọ́lé ẹjọ́ ní ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Èkó láti lè ká wọn lọ́kùn lórí ìwà náà gẹ́gẹ́ bí ìwà àìkáwọn ènìyàn sí àti àìní àròjinlẹ̀ tó pẹ̀lú fífi ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè dùn wọ́n pẹ̀lú àwọn oníbàárà wọn gẹ́gẹ́ bí òfin tó ní ṣe pẹ̀lú òfin ọ̀hún ní abala kínní tó fi dé abala kẹrin ìwé ìròyìn 400 sí ojú ìwé 5 ó lé ní 100 ìwé òfin ilẹ̀ yìí tó ní ṣe dídáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ní báǹkì àpapọ̀ ilẹ̀ yìí ó wá rọ ilé ẹjọ́ ọ̀hún láti ká wọn lọ́wọ́ ró láti gbé ìgbésẹ̀ ọ̀hún dìde látara ti máa yọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè ní èyí tó jẹ́ pé ó tún lè mú kó nǹkan míì kó tún ṣẹlẹ̀ látàrí bí wọ́n ṣe máa gbowó ọ̀hún pé sí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ohun tó wà nù àkáǹtì rẹ̀ gẹ́tẹ́lẹ̀ ló ti ní ohun tó gbọ́kànlé ká tó wá mọ yówó gọbọbá. Nígbà tó ń sọ̀rọ̀ láti ẹnu agbẹjọ́rò rẹ̀ yìí ní Kọ́láwọlé Olúwadáre àti Andrew Nwaku ni wọ́n ní àwọn pé ẹjọ́ ọ̀hún àwọn pé báǹkì àpapọ̀ yìí lẹ́jọ́ láti wá jẹ́jọ́ kí ilé ẹjọ́ sì ká wọn lọ́wọ́ kù lórí ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n fẹ́ gbé. Inú ìwé ìròyìn Premium náà ni mo wà níbi tí ó ti mọ́ mú wá fún wa o. Àjọ tó rí sí àwọn tó bá powó aráàlú pọ́npọ́ àtàwọn ẹ̀sùn míì EFCC ni wọ́n ti gbé arákùnrin kan tó pera rẹ̀ ní agbẹjọ́rò tó jẹ́ agbẹjọ́rò ni wọ́n ti gbé e lọ sí ilé ẹjọ́ látàrí ẹ̀sùn kan tí wọ́n fi kàn arákùnrin ọ̀hún ó ní Alexander Ozogu èyí tí wọ́n pè lẹ́jọ́ ní àjọ ohun tó wà ní zonal command yìí ní Uyo látàrí ẹ̀sùn kan tí wọ́n fi kàn wọ́n gbé lọ lẹ́jọ́ ní ọjọ́ 12 oṣù kejì ọdún yìí látàrí bí arákùnrin ọ̀hún tí ó lu àwọn èèyàn kan ní jìbìtì owó gọbọi kan. Nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọ̀hún èyí ní Délé Ọ̀yáwálé ó ní arákùnrin ọ̀hún ló fẹ́rú pera rẹ̀ ní ọmọ látàrí bó ṣe ń pera rẹ̀ lé ẹni tó máa ní í ṣe pẹ̀lú
yíyí owó padà yé ni àwọn tó máa ń ṣẹ́ owó òkèrè sówó ilẹ̀ yìí láti lè rí kí wọ́n rí ìgbà nígbà tí ó ń ṣẹlẹ̀. arákùnrin ló ní ṣe pẹ̀lú àwọn mẹ́rin kan èyí tí wọ́n ní ṣe pẹ̀lú tẹ́tẹ́ orí afẹ́fẹ́ yìí ta pè sí betting tí wọ́n ta tẹ́tẹ́ ọ̀hún látòrí àwọn agbègbè kọ̀ọ̀kan lórí irú àwọn tẹ́tẹ́ ọ̀hún. lárákùnrin wa ní òun mọ̀ bá wọn pàrọwọ́ wọn sí owó tí wọ́n fi lè rí gbà lóòlẹ̀ yìí léyìí tó jẹ́ pé nígbà táwọn bíi mẹ́rin ọ̀hún bá dòwò pọ̀ lọ́n rí i pé wá mú owó ọ̀hún ló ń darí rẹ̀ sí àsùnwọ̀n tiẹ̀ gangan lówó ọ̀hún ni ó jẹ́ owó tó tó bílíọ̀nù kan àti 300 mílíọ̀nù owó lẹ̀ yìí 1.32 bílíọ̀nù náírà ni ó ti mú owó ọ̀hún tó darí rẹ̀ sínú àsùnwọ̀n rẹ̀. wọ́n wá gbé lọ ilé ẹjọ́ látàrí wípé ó lòdì sí òfin ilẹ̀ yìí tó ní ṣe pẹ̀lú owó ilẹ̀ yìí èyí ni òfin ọdún 2022. wọ́n wá fẹ̀sùn kàn ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin ní dídarí owó lọ síbòmíì àti lílù ní jìbìtì ni wọ́n gbé arákùnrin ọ̀hún lọ sílé ẹjọ́ láti wá ṣètò rẹ̀ pé pàápàá jùlọ ìwọ tó mọ̀fin tó sì tún rúfin. wọ́n ní kí gbogbo akẹ́kọ̀ọ́ fásitì Kaduna kí wọ́n padà sílé ẹ̀kọ́ wọn kán mọ́ wulẹ̀ rèé sùn àti pé kán mọ́ lọ sùn gbàgbé kán mọ́ lọ fa sìgá nílé epo. wọ́n ní àwọn ti kó ìyanṣẹ́lódì àwọn ti kó sápò àwọn ti so ìyanṣẹ́lódì rọ̀. àwọn ló sọ àwọn ẹgbẹ́ olùkọ́ àtòṣìṣẹ́ fásitì ti ìpínlẹ̀ Kaduna ASUU ti KASU ọ̀ni wọ́n sọ jáde o wípé ìyanṣẹ́lódì táwọn gùn lé ní ọjọ́ 18 oṣù yìí February 10 àwọn ti sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ nígbà tó ń sọ lórúkọ ẹgbẹ́ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ ọ̀hún èyí ni dókítà Peter Adamu ló sọ wípé lónìí ọjọ́ ajé làwọn so ìyanṣẹ́lódì ọ̀hún rọ̀ látàrí bí àjọ ọ̀hún àti ìjọba ìpínlẹ̀ àti àwọn ìgbìmọ̀ aláṣẹ fásitì ọ̀hún tí wọ́n ti gbà láti fẹnukò àti láti ṣe ohun tí àwọn fẹ́. wọ́n ní nígbà tí wọ́n sọ̀rọ̀ ni wọ́n ti yọ̀ǹda ìdá 60 nínú 100 ohun tí àwọn ń béèrè fún jáde. wọ́n sì ní látàrí owó oṣù 5 kan tí wọ́n gbẹ́sẹ̀ 5 kan tí wọ́n gbẹ́sẹ̀ lé ni wọ́n ti yọ̀ǹda èyí ni owó oṣù láti ọjọ́ oṣù 5 sí oṣù kẹsàn-án ọdún 2022 àti àwọn àjẹmọ́nú kọ̀ọ̀kan èyí 2009 sí 2019 tó yẹ kan ti sọ fún àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n ti ń yọ̀ǹda. wọ́n tún wáá fi kún wípé àwọn gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún Mbà Sani fún bí ó ti ṣe kíni tó dá sí ọ̀rọ̀ ọ̀hún tó sì gbà ìrànwọ́. wọ́n sì tún gbóríyìn fún ìgbìmọ̀ aláṣẹ iléèwé àti kọmíṣánná fétò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún látàrí bí wọ́n ti tètè mú àtúnṣe bá ọ̀rọ̀ ọ̀hún. Àdàmú wá pe gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ní fásitì ọ̀hún pàápàá jùlọ àwọn ọmọléèwé náà àtàwọn olùkọ́ láti padà síbi ẹnuṣẹ́ wọn lẹ́yẹ òsọ́ka. ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ni mo wà o níbẹ̀ ni gómìnà Adémọ́lá Adélékè tìpínlẹ̀ Ọ̀ṣun ló ti búra lánàá fún àwọn alága ìjọba ìbílẹ̀ àtàwọn kánsílọ̀ agbègbè tí wọ́n ṣẹ̀ dìbò yàn lánàá ló ti búra fún wọn wọlé. nígbà tó ń sọ̀rọ̀ ní pẹ̀lú iléeṣẹ́ ìròyìn àjọ tó rí sí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun OSEC òun ló ti kéde ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo 30 ìjọba ìbílẹ̀ tó wà káàkiri ìpínlẹ̀ ọ̀hún tó fi mọ́ ọ́fíìsì àgbè pẹ̀lú àwọn kánsílọ̀ tó jẹ́ 33 ó lé ní 332 ló ti búra fún ọ láti lè gba ipò wọn. nígbà tó ń búra fún ọ ní ilé ìjọba ní ìlú Òṣogbo lánàá gómìnà ó wá sọ fún wọn pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún kan sì kóra ró láti lọ sí kánsù yẹn níjọba ìbílẹ̀ látàrí láti yàgò fún kòbáọ́lé tàbí àkọlù kankan tó lè máa ṣẹlẹ̀. ó ní kí wọ́n jẹ́ kí wọ́n fi ẹ̀sùn òfin tọ̀ ọ́ kí wọ́n sì ní sùúrù káwọn tẹ̀lé òfin bí òfin ṣe tọ́ fún wọn àti bílẹ̀ ẹjọ́ sì gbé kalẹ̀ pé kí ètò ìdìbò kó wáyé táwọn sì ṣe bẹ́ẹ̀. onítorí náà káwọn kó tẹ̀lé òfin káwọn lè borí gbogbo tí ó ń ṣẹlẹ̀. ó wá kí gbogbo àwọn alága ọ̀hún àtàwọn kánsílọ̀ ọ̀hún láti tètè mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn kí wọ́n sì sojú àwọn èèyàn bí wọ́n ti fẹ́. kí n tó máa lọ jẹ́ mú ìròyìn lè yí bani nínú jẹ́ díẹ̀ léyìí ló sì ń pè fún àpérò gbogbo àwọn ọlọ́kọ̀ àtàwọn tá a bá ń di ẹrù ní ojú pópó tàbí à ń lọ sí ìrìn àjò. ọkọ̀ kan èyí tí ní jàǹbá tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ni àwọn kan ni wọ́n ti gbé ẹ̀mí mì nígbà tó ń sọ̀rọ̀ níbi ọkọ̀ ọ̀hún. àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa òun náà ló tún sọ eléyìí náà
látàrí bí kan ti ṣẹlẹ̀ ní Zamfara ní irú ẹ̀ náà tún ṣẹlẹ̀ ní Jigawa níbi tí èèyàn 4 ti dolóògbé tí 10 sì farapa níbi ọkọ̀ kan èyí tó bọ̀ láti ìjọba ìbílẹ̀ Gwara ní agbègbè ọ̀hún tó dédé sọ̀nà ní agbègbè tá a mọ̀ sí Dutse ní ọjọ́ ìsinmi. Nígbà tó ń sọ̀rọ̀ ní nǹkan bí aago 4 ìrọ̀lẹ́ ní ọkọ̀ ọ̀hún tó kó èèyàn 4 èyí ni wọ́n máa bọ̀ tó kó èèyàn 40 44 láti ìpínlẹ̀ láti ìjọba ìbílẹ̀ Ṣakí ló ti lọ tó fi wá dé ọ̀nà Jigawa lóde mú iná tó sì sọ̀nà. ọkọ̀ ọ̀hún náà ní ó kó èrò pẹ̀lú àwọn kéékèèké àwọn tí ó kó jẹ́ 25 àwọn àgbààgbà tí ọmọ kéwẹ́wẹ́ sì jẹ́ 19 wọ́n bọ̀ láti agbègbè abúlé kan yìí ní táwọn ní Ribadi ní agbègbè Gwara kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀. àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sojú wọn ní ọkọ̀ ọ̀hún ló ṣẹ̀ látàrí àwọn ibùsùn yìí tí wọ́n dì mẹ́yìn ọkọ̀ yìí ní fóòmù tí wọ́n dì sẹ́yìn ọkọ̀ ní ó dédé sọ iná tí iná sì mú. wọ́n ní kí wọ́n tó di pé wọ́n yóò dólẹ̀mí àwọn èèyàn tó wà nínú ọkọ̀ ọ̀hún ní 4 ti jóná kọjá ààyè tí 10 mi sì farapa. wọ́n ní àwọn 4 ọ̀hún ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn wọ́n sì múra fún àti ṣètò ìsìnkú wọn táwọn yòókù sì gba ìtọ́jú. kọ́lọ́run lọ́ba mi kó mọ̀ sọ wá tó kì í dùn ó pọ̀ sókè báyìí lọ́bẹ̀ ògè a ò ní rí jù báyìí lọ nínú ọ̀sìngìròyìn wa fún títí tòní. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Òǹtafà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ojú tó sọ́fà lọ síbi tí ẹ̀ràn wà àkí wa pátákó gbogbo ẹni tí ẹ ń gbọ́ wa tí ẹ ń wò wá ẹ máa gbọ́ wa. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.